ọlá sọnù a ò rọ́lá awọ́lá títí ọlá farasin iyì ló sọnù tá a wáyì títí a ò rí yìí àtọ́lá àti iyì tá a fẹ́ mú sọ̀pọ̀ ìdùnnú níbo ni ká wá wọn gbà níbo lẹ sá pamọ́ sí gan-an bí ò sí tọ́ya kí la fẹ́ gbà nílé ra bí ò sí tòòsà ògìyàn kí la fẹ́ gbà léjìgbò bí ò jẹ́ ti kárí dùnnú láyé kí ló fẹ́ fa kìràkìtà tómi lẹ́gbẹ́ wá ń wá kiri òní mò ń rè Ìbàdàn bódọ̀lá mò ń rè Èkó tìbútòrò ìrìn àjò ṣé ká lè dọlọ́lá ká lè níyì náà ni gbogbo kìràkìtà ẹ̀dá láyé tarúgbó tomidan pátá kí là ń dùn ẹbí mi pé kí là ń lé ká tá a ronú tá a kegun kí la sọnù tá à ń wá tá a fọkàn ara wa balẹ̀ gbà mo ṣàìṣòwò báwọn nájà dégbèrí òkun mo rómi lẹ́gbẹ́ wa tí ń wówó kiri mo rọ́pò ènìyàn tí ń sáré àti làákà mo bá wọn wọ́là dégbèrí ọ̀sà mo ní mo tún rí èso ọmọ adarí oorun tí wọ́n ń jagun àti là ìbáṣe pé bá a ṣe ń sáré owó là ń rówó ṣé ẹ kó tòsí ó máa bẹ láàrin àwọn ọmọ adarí oorun bó bá ṣe pé bá a ṣe ń ṣàníyàn àti dènìyàn pàtàkì ṣé ẹ kérú ẹ̀yìn ó tún máa bẹ láàrin àwọn ọmọ ẹ̀dá ènìyàn mo wówó rapá òkun mo rówó agbára kọ́ owó olúwa ni mo wọ́lá rapá ọ̀sà mo rọ́lá agbára kọ́ owó olúwa ni Èdùmàrè ní fi ní ṣèràwọ̀ Olódùmarè ní pé ní lóṣùpá agbára káàfin ń dolówó rẹpẹtẹ ọgbọ́n inú káàfin rí ṣe bí kò kú ẹni báyè láàmọ̀ lọ olúwọba ní gbé ẹ̀dá gòkè bólówó bá ń janu agbára bó ṣe dolówó ẹ sọ fólówó kó sinmi ara bẹ́ẹ̀ bá rí níyàn pàtàkì tó ń dẹnu bó ṣe dúrókun ọlà kírun wọn yé ṣe ẹ̀yẹ́ ẹni tí ò rí nǹkan kan jẹ ta ní fagbára lówó ta ní fatikọ́rí ṣe Èdùmàrè ní ṣe búrùjí agbára káàfin dolówó agbára káàfin dakin àtìlẹ́yìn Èdùmàrè ní mú ní ṣàṣeyẹ. Ewì Yorùbá pọ́nbélé lórí ètò Tiwantiwa.